Náà ẹ̀dá ò ní wáyé kó má lárùn kan lára o. Ohun tó ń kan ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àrùn táyé yàtọ̀ sárùn kẹ́hìndé. Oníkálukú tọ́lọ́run bá dá ló lárùn tiẹ̀ lára. Kò wá sẹ́nìkan tọ́lọ́run bá dá tán tó wá pé tán nínú gbogbo ohun tó fẹ́. Èyí ni igi tẹ́ ń wò lẹ́yìn mi. Ojú ni kì í ṣàìmọ̀ fólóko èmi àti ẹ. Òun ni wọ́n ń pè ní igi pọ̀pọ́ tọ́lọ́ léyìnbó ń pè ní papaya. Ó lákọ ó lábo. Gbogbo àǹfààní tó wá pọ̀ lára ẹ̀ ó lé lérinwó. Àǹfààní tọ́lọ́run kó sí ara ewé ẹ̀ tó sì green báyìí tó sì tutù báyìí, èyí tó ti pọ́n àti èyí tó ti gbẹ, gbogbo ẹ̀ pátápátá ló ní ìwúlò tó fi dó omi ara ẹ̀ tó ń kán. Ìwúlò pọ̀ lára ẹ̀ púpọ̀ púpọ̀. Àìsàn kan tó máa ń gbalẹ̀ tí Yorùbá máa ń pè é, àìsàn náà ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ láàárọ̀ yìí tí mo fẹ́ ká fi igi yìí wò. Kí lórúkọ àìsàn náà? Òun náà ni à ń pè ní gẹ̀gẹ̀, táwọn kan máa ń pè ní gbẹ̀gbẹ̀. Yorùbá ní ó sọ gbẹ̀gbẹ̀ dànù. Pé nǹkan tó kéré ni lọ́dọ̀ àwọn Yorùbá pa á kí wọ́n wá sọ di nǹkan bàbàrà, ó sọ gẹ́gẹ́ di àrùn. Bẹ́ẹ̀ ni, torí pé ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ò mọ ògùn ẹ̀ mọ́. Kí ni sábàbí ẹ̀? Sábàbí ẹ̀ ni pé hòmónù kan nínú àwọn hòmónù ara ló daṣẹ́lẹ̀ tó wá máa produce àwọn nǹkan ló jẹ́ kí ọ̀rùn yẹn kó máa swell up like that. Ṣé wá rí gẹ̀gẹ̀ yìí? Ohun tó kéré ni. Tọ́lọ́run bá ní kéèyàn ṣe alábàápàdé fídíò yìí kó wá rí ewé tí mo kó dání tí à ń pè ní ewé papaya, ewé pọ̀pọ́, bó ṣe green yìí, kó wá já. Kí ẹni bẹ́ẹ̀ tó bá ti wá já tán kó pò mọ́ òrí tá a mọ̀ sí shea butter, kó já kó lọ̀, kó bá ti lọ̀ dáadáa kó wá pò mọ́ òrí tá a mọ̀ sí shea butter. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, kẹ́ni yẹn máa fi ra ojú gẹ̀gẹ̀ yẹn, kó máa fi mu ẹ̀kọ tó gbóná, kó máa fi mú láàárọ̀ lálẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run tó bá máa lò lórí oṣù méjì, gẹ̀gẹ̀ yẹn ó di ohun ìgbàgbé tí ó sì dágbére fún. Ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ, àǹfààní pọ̀ lára pọ̀pọ́ o, àmọ́ kékeré tí mo ní kí n fúnra wa láàárọ̀ yìí ni. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.